gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ ọjọ́ tòní gangan tí ń ṣọjọ́ Tuesday February 24 ọdún 2026 ìtawà nú ẹ̀yẹ mo kí ọlọ́run ọba mo ṣèbò olódùmarè ìbà akọ́dá ayé ìbà ṣẹ̀dá ọ̀run mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe ẹlẹ́rìí ìpín tòun tàyẹ̀mọ́ mojúbọ ọkùnrin mojúbọ obìnrin mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí ẹ̀pìn kó jẹ́ òòlù àtàǹfààní fọ́pọ̀ ènìyàn ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí ẹ̀ sì ní fi gba lẹ́tà bànújẹ́ láṣẹ Ìdùmarè ẹ̀yin oníràwọ̀ iná tó kan ranyan Harris tàbí láàrin March 21 sí April 20 lọ́jọ́ tòní ọ̀rọ̀ sísọ yìí máa dá ṣáká dáadáa tó ṣe é pé àwọn èèyàn tó súnmọ́ yín gan wọ́n á máa béèrè àmọ̀ràn látọ̀dọ̀ yín lọ́jọ́ tòní tó sì jẹ́ pé ìbáṣepọ̀ láàrin ẹ̀yin àti àwọn tó jẹ́ ẹ̀gbọ́n àbábúrò yín àbáwọn tó súnmọ́ yín ìbáṣepọ̀ yín máa wọnú ara dáadáa lọ́jọ́ tòní ọjọ́ tòní jọjọ́ tó dára púpọ̀ kí ẹ fi lo ọ̀rọ̀ ẹnu yín lọ́nà tó máa gbà wọ́n yín lọ́wọ́ àtọ̀nà tó máa tún gbà wọ́n àwọn tó súnmọ́ yín lọ́wọ́ ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ẹ gbọ́dọ̀ tàṣejù ohunkóhun ẹ gbọ́dọ̀ wà positive minded bẹ́ẹ̀ sì lẹ gbọ́dọ̀ jẹ́ kárẹ́yà yín di bó ṣe yẹ lọ ẹ sì gbọ́dọ̀ fi ọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín mójútó ohunkóhun pẹ̀lú aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin níràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ kíyèsára pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń náwó sí ẹ máa náwó lórí àwọn kankan lọ́jọ́ tòní tó ṣe é pé ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe é pé ẹ máa rá àwọn kan tó ṣe é pé a fún yín ní ìrètí pé ayé mi máa tún da nǹkan yóò ní pẹ́ da nǹkan yóò ní pẹ́ tẹ̀síwájú ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe é pé eré lè wọlé pọ̀pọ̀lọpọ̀ míì nù yín gbogbo lè wọlé fún yín ṣùgbọ́n nǹkan tẹ́ máa náwó lé lórí lọ́jọ́ tòní lè pọ̀ ju iye tó máa wọlé lọ ẹ ní ìrètí gbogbo nǹkan wá da ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín ọjọ́ tòní ẹ gbọ́dọ̀ tàṣejù ohunkóhun ẹ gbọ́dọ̀ ṣojú kòkòrò nǹkan ju bó ṣe yẹ lọ bẹ́ẹ̀ sì ẹ gbọ́dọ̀ ṣe ohun tó lágbára jẹ̀mí yín lọ ẹ wá fi ìfẹ́ àtọ̀ àyàwó sí àwọn ènìyàn kí ẹ sì ṣọwọ́ ná kí ẹ má nàánú àpà rárá aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kí ẹ máa ṣe òróró yìí tàbí kẹ́kọ̀ọ́ wà concern nípa ìgbésí ayé yín nípa ipò tẹ́ wà lọ́wọ́lọ́wọ́ báyìí a ṣe ń bi ẹni tó bá ránṣẹ́ pé lágbájá ò gbọ́dọ̀ lọ ṣe nǹkan báyìí bẹ́ẹ̀ ló máa rí àdàbí ìgbà pé wà lórí mission pé ayé yín gbọ́dọ̀ dá ní gbogbo ọ̀nà focus yín máa wà lórí ìgbésí ayé yín lásìkò yìí ẹ jẹ́ kí ara yín jẹ́ ohun tó ṣe pé kọ̀ọ̀kan mójútó lọ́jọ́ tòní ẹ rí dájú pé ò gbé sí ìgbésí ayé yín ẹ ò yẹ sí ìgbésí ayé yín dáadáa ẹ ronú jinlẹ̀ nípa ọ̀nà tí ẹ fẹ́ tọ̀ nǹkan tẹ́ tún fẹ́ focus lórí nípa ìgbésí ayé yín ẹ sì bẹ̀rẹ̀ sí iṣẹ́ lé lórí láti jẹ́ kí ìdàgbàsókè kó wáyé nínú ìgbésí ayé yín ọjọ́ tòní jọjọ́ tó ṣe é kó ṣeéṣe kí ọ̀pọ̀ yín kí ẹ rìnrìn àjò ní òwúrọ̀ kùtùkùtù ọjọ́ tòní ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí ẹ ní ìrẹ̀lẹ̀ ẹ ṣe dáadáa sí àwọn ènìyàn kí ẹ sì wà determine dára ẹ lómìnira láti káàkiri lọ bíkíbi lénìí láti lọ wá bóyá fẹ́ dá kò sí wàhálà aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ rẹ́ẹ̀dì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin oníràwọ̀ mi agbára cancer tàbí láàrin June 22 sí July 22 ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé spirituality yín máa wà very active dáadáa ọ̀pọ̀ yín lè máa láàlá lásìkò yìí tàbí kó ṣe é pé ẹ máa ní àwọn ìwòye sí lórí àwọn kankan nípa ìgbésí ayé yín ó dàbí ìgbà pé ọ̀rọ̀ kan sọ sí yín lọ́kàn lásìkò yìí ọ̀rọ̀ tó ń sọ sí yín lọ́kàn yẹn ohun inú yín nìyẹn ohun tó fẹ́ tọ́ yín sọ́nà nìyẹn ẹ̀mí inú yín ló ń bá yín sọ̀rọ̀ ẹ tẹ̀lé ohun tó bá ń sọ sí yín lọ́kàn lọ́jọ́ tòní èyí máa ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní ó dára púpọ̀ kí ẹ sì rí dájú pé ẹ ń lo àkókò àti ìgbà lẹ́yìn nìkan kẹ́ fi ṣe prayer èyí tẹ́ bá ṣe lọ́jọ́ tòní ó ṣeéṣe kó dìtẹ́wọ́gbà ẹ múra dáadáa lẹ́ni kí ẹ dùn rí lójú ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ gbà láfíà láàyè aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ bíjì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní nínú níràwọ̀ iná tó gbóná rí Leo tàbí láàrin July 23 sí August 22 ọ̀pọ̀ yín máa rí sọ́pọ́ọ̀tì tàbí àǹfààní kan látara èèyàn kan tó súnmọ́ yín ó lè jẹ́ ọ̀rẹ́ ó lè jẹ́ mọ̀lẹ́bí ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ẹ máa gbé àwọn ìgbésẹ̀ kan fún ìdàgbàsókè tó sì jẹ́ pé gbogbo ìgbésẹ̀ tí ẹ máa gbé lọ́jọ́ tòní ó máa jẹ́ ìgbésẹ̀ tí ó dára ìgbésẹ̀ èyíkéyìí tẹ́ bá gbé lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ó bí àtúnṣe tàbí kí ó bí ìfọ̀kànbalẹ̀ fún ìgbésí ayé yín ẹ má finú tọ̀yàn rárá ẹ má gbára léèyàn rárá ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí ẹ ní ìrẹ̀lẹ̀ kẹfẹ̀tò sí nǹkan yín kẹsì fọgbọ́n àtẹ̀yẹ tọ́lọ́ fi ń ṣe ohunkóhun pẹ̀lú aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ pọ́pù sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 ó ṣeéṣe kí ẹ experience àwọn ìpòpadà kọ̀ọ̀kan
ó ṣe kẹ́ experience ìdàgbàsókè kan lórí ọ̀rọ̀ iṣẹ́ yín. Ọjọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe é pé ẹ máa gbé àwọn ìgbésẹ̀ kan láti jẹ́ kí iṣẹ́ yín kó lọ dáadáa, ó sì jẹ́ pé àwọn ìgbésẹ̀ yìí lè jẹ́ tó ṣe é pé ó máa bí ìdàgbàsókè á sì bá ṣèyọrí lórí iṣẹ́kíṣẹ́ tí ẹ̀ ń ṣe. Ọjọ́ tòní á ṣe yín bí ìgbà pé kí ẹ reassess iṣẹ́ yín, kẹ́ make àwọn correction kan nípa ọ̀rọ̀ iṣẹ́ yín. Gbogbo ìtẹ́ bá ṣe yìí ó máa ràn yín lọ́wọ́ púpọ̀ púpọ̀. Tẹpá mọ́ṣẹ́ lè ní kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ ní ìrẹ̀lẹ̀ kí ẹ sì wà determine dára. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọlọ wáìnì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 24 sí October 23, ọ̀pọ̀ yín ó ṣeéṣe kí ẹ gbàlejò lọ́jọ́ tòní. Àlejò yẹn lè wá látọ̀nà jíjìn. Ọ̀pọ̀ míì ní sì ṣeéṣe kí ẹ máa rìnrìn àjò láti ibìkan sí ibìkan lọ́jọ́ tòní. Gbogbo eléyìí láti jẹ́ kí balance wáyé, láti jẹ́ kí correction wáyé nípa àwọn nǹkan tó ṣe é pé ẹ ò fẹ́ tó ń ṣẹlẹ̀ nípa ìgbésí ayé yín. Ọjọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe é pé àìdí ayé máa jẹ́ èyí tó máa ran àwọn tó rọ̀gbà yín ká lọ́wọ́, tí wọ́n náà jẹ́ èyí tó máa ràn yín lọ́wọ́. Ẹ ṣe àìdí àpapọ̀ pẹ̀lú ẹni tẹ́ bá finú tán, kí ẹ sì rí dájú pé ẹ wáyé mọ́ lọ́jọ́ tòní láti improve situation tẹ́ wà lọ́wọ́lọ́wọ́ báyìí, láti jẹ́ kí ìyípadà wáyé. Gbogbo eléyìí tẹ́ bá ṣe yìí, inú yín máa dùn pẹ̀lú àbájáde rẹ̀. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dáa. Ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín. Ẹ free mind yín dáadáa. Ẹ wà positive minded. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn. Ẹ má finú tán yàn rárá. Ẹ má gbára lé yàn rárá lẹ́ni. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọlọ magenta sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22, ọjọ́ tòní dára púpọ̀ fún yín láti fi introspect. Ẹ ronú jinlẹ̀ nípa ìgbésí ayé yín. Ẹ ronú nípa nǹkan tẹ́ ti ń ṣe látẹ̀yìnwá, ọ̀nà tẹ́ ń gbà ṣe nǹkan tí nǹkan fi ń dára látẹ̀yìnwá. Ẹ lò lórí nǹkan kí nǹkan tẹ́ ń ṣe lásìkò yìí. Àṣeyọrí máa wáyé lórí ẹ̀ o. Ẹ má wá táṣe jù bóńkóhun. Ẹ ṣe àwọn nǹkan tá mú kí inú ìdùn káyọ̀ yín kún. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí. Ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fi ń ṣe ohunkóhun pẹ̀lú. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ rẹ́ẹ̀dì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22, ìbáṣepọ̀ láyẹn àti olólùfẹ́ yín á lọ dáadáa. Múdù yín máa dára pẹ̀lú olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Tó ṣe pé tẹ́ bá wà pẹ̀lú ara yín, ó ṣeé ṣe kí ẹ build ìbáṣepọ̀ yín, kí ìbáṣepọ̀ yín gan kó tún wọnú ara sí dáadáa. Ó dára kí lákòókò àti ìgbà tó dára pẹ̀lú olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Àsìkò tẹ́ bá lò pẹ̀lú ara yín yìí ó máa bí personal improvement fẹ́yìn méjèèjì. Ẹ má pẹ́ jù níbi ìpéjọpọ̀ tí ẹ bá wà lọ tàbí tí ẹ bá wà. Ó dára kẹ́ fàkókò tẹ́ jọ wà, kẹ́ fi jíròrò nípa ìdàgbàsókè ìgbésí ayé yín. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ lénìí. Ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà tí ẹ̀rín, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun pẹ̀lú. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19, ẹ máa busy lọ́jọ́ tòní pẹ̀lú nǹkan kan àbí nǹkan méjì. Ọjọ́ tòní jẹ́ tó ṣe é pé ẹ máa plan lórí àwọn nǹkan tẹ́ ẹ̀ fojoojúmọ́ ṣe. Ẹ máa rìṣẹ́jú ara yín, tẹ́ ẹ máa wọ̀nà tẹ́ lè gbégbà láti jẹ́ kí nǹkan tún rọrùn sí dáadáa. Ọjọ́ tòní ẹ ní láti lo ọpọlọ pípé àtàwọn àìdíà èyí tẹ́ ń gò lásìkò yìí kẹ́ lò lórí bí ẹ ṣe ń ṣe nǹkan lásìkò yìí. Èyí lè jẹ́ kí nǹkan yín kó máa lọ dáadáa, ó lè jẹ́ kí nǹkan tún right dáadáa lórí nǹkan tí ẹ bá ń ṣe. Ọjọ́ tòní ó sì ṣeé ṣe kí ẹ busy látara èèyàn kan, bóyá ẹ̀ ń support èèyàn kan ni àbẹ́ ń dá sọ̀rọ̀ àwọn kan lọ́jọ́ tòní. Èyí ó dára kẹ́ tẹpá mọ́ṣẹ́, ẹ gbájúmọ́ṣẹ́ dáadáa kẹ́ lè ránfààní òtórí gbámú. Ẹ wà positive minded, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19, ẹ bá jí lénìí, ẹ máa jí sí dùnú, ẹ máa jí sáyọ̀ pẹ̀lú òpó ń pè nǹkan máa lọ dáadáa lọ́jọ́ tòní. Ó sì máa rí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run. Ọjọ́ tòní ara yín máa yá gágá púpọ̀, ara yín yá gágá ẹ̀ pẹ̀lú creativity tọ́lọ́run bá fún yín. Á jẹ́ kọjọ́ tòní tún dára. Ọjọ́ tòní ẹ lo creativity àti àwọn ẹ̀bùn tọ́lọ́run fún yín, ẹ lò lọ́nà tí ó máa gbà ràn yín lọ́wọ́. Ẹ fi amend àwọn nǹkan tẹ́ bá wò pé kíní yìí ó nílò àtúnṣe, kẹ́ fi ṣe wọ́n. Ẹ máa rí ìfẹ́ àti ọ̀yàyà látọ̀dọ̀ àwọn ènìyàn dáadáa lọ́jọ́ tòní, tí èyí sì jẹ́ ìsàmì tó dára fún ọjọ́ rere. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí. Ẹ fètò sí nǹkan yín, kẹ́ sì kò títọ́ ọnú báwọn èèyàn ṣe. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ mi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20, ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kí ẹ láwọn kankan tẹ́ máa gbájúmọ́, tẹ́ máa mójútó nílé lọ́jọ́ tòní o. Ó ti ṣe kó jẹ́ àwọn bùkátà kan ni, tàbí kẹ̀kẹ́ máa wá ipò padà kan lórí bí ilé yín tó ṣe fẹ́ dára tí bó ti ṣe fẹ́ rẹwà sí, tàbí kẹ́ máa ṣiṣẹ́ lórí bí àlàáfíà àti ìrọ̀rùn bóyá fẹ́ gbalẹ̀
bóyá ìfẹ́ maintain ẹ̀ láyìíká lẹ́yìn àkìsíyàn tẹ́ bá ṣe lọ́jọ́ tòní bóyá lórí mọ̀lẹ́bí àbí lórí ọ̀rọ̀ ilé ni gbogbo ẹ̀ máa jẹ́ tó ṣe pé ó máa dára púpọ̀ tó ṣe pé á tún jẹ́ kí ìgbésí ayé mọ̀lẹ́bí àbí tí ilé yín kó túbọ̀ rọrùn. ọjọ́ tòní ẹ má dá sọ́rọ̀ tí wọ́n wà pé sí àbí tí ó kàn yín ẹni ìrẹ̀lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kẹ́ sì máa sọ̀rọ̀ àsọjù láwùjọ rárá kó dára. aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. ire o.